Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí Musiliu Haruna Ìṣọ̀lá tú nípa Saheed Òṣùpá, Wasiu Ayinde àti King Sunny Adé. Èyí lohun tó sọ. Ó ga o, àwọn èèyàn ti tún fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin Tóyìn Abraham àti òṣèré ilẹ̀ wa yìí. Èyí lohun tó ṣẹlẹ̀. Gbèsèrè sọ̀rọ̀ lórí ìdí tí òun fi yan Yínká TNT láàrin ọ̀pọ̀ obìnrin gẹ́gẹ́ bí ìyàwó kejì. Tí Yínká TNT náà sì ṣàlàyé ìdí tó fi gbà láti fi Òbésèré ṣe adé orí. Ọ̀fọ̀ míì tún ti ṣẹ̀ lágbo òṣèré ilẹ̀ wa o pẹ̀lú bí Ridwan ọmọ Ajílẹ̀yẹ tóun náà jẹ́ òṣèré orí ìtàgé ṣe dágbére fáyé. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí Musiliu Haruna Ìṣọ̀lá tú nípa Saheed Òṣùpá, Wasiu Ayinde àti King Sunny Adé. Èyí lohun tó sọ. Gbajúmọ̀ olórin àpàlà táyé ń fẹ́ ni Musiliu Haruna Ìṣọ̀lá ti tú àṣírí ńlá nípa ìbáṣepọ̀ tó wà láàrin òun àti àwọn àgbà onífújì ilẹ̀ wa, Wasiu Ayinde Marshal àti Saheed Okunola tí àwọn èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, àti ìhùwàsí wọn nígbà tí òun bá wọn pàdé. Bẹ́ẹ̀ ló tún sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan tó ṣẹlẹ̀ láàrin òun àti gbajúgbajà olórin jùjú ilẹ̀ wa ni ọmọọba Sunday Adégẹyè tí àwọn èèyàn mọ̀ sí King Sunny Adé. Gbajúmọ̀ olórin àpàlà yìí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán African A-List TV, ibi tó ti sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ àti àwọn ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí olórin àpàlà tó fi mọ́ gbogbo ìdojúkọ rẹ̀ lẹ́nu iṣẹ́ orin. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ àti àwọn ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí olórin, ó sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn olórin míì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa gbajúmọ̀ olórin fújì ilẹ̀ wa Saheed Òṣùpá tí àwọn tiẹ̀ tún máa ń pè ní ọba orin tàbí olúfimọ àkọ́kọ́, ó ní Saheed Òṣùpá Akóredé àtó súnmọ́ra ó kọ́kọ́ fẹ́ dàbí ẹni pé a ní gbólóhùn aṣọ. Nígbà tí olóòtú ètò náà wá béèrè pé kí ló ṣẹlẹ̀, àgbà olórin àpàlà yìí dáhùn pé mò ń wò bóyá kò nífẹ̀ẹ́ mi ni àṣé ó nífẹ̀ẹ́ mi. Tí mo bá sọ fún yín lónìí, iṣẹ́ tó ti tọwọ́ Saheed Òṣùpá wá sọ́dọ̀ mi ìsọ̀rọ̀ iṣẹ́ 15 tó sì jẹ́ pé iṣẹ́ ńlá ni. Eléyìí tí mo ti ẹ̀sẹ̀ ṣe gbẹ̀yìn nísìn tí mo ṣe ní mòwe fún Babágúnwà Báṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tí mo sì ṣe láìpẹ́ yìí, Saheed Òṣùpá ló ní kí wọ́n gbé fún mi. Ẹ mọ nǹkan tó wà ń bẹ̀, ṣé ẹ mọ̀ pé sísúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni. Nítorí pé a ò súnmọ́ra wa nígbà yẹn la wá fi ń wò pé bóyá ìjà wà. Ṣùgbọ́n nígbà tó súnmọ́ mi, èmi fúnra mi ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ọmọ olúwàbí ni Saheed Òṣùpá. Nígbà tí olóòtú ètò náà tún wá túbọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé lóòótọ́ ni pé Saheed Òṣùpá máa ń jà. Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá dáhùn pé ìwọ̀sí ni Saheed Òṣùpá kọ̀. Ó ní ẹni tó bá dẹ̀ ti kọ̀wọ̀ sí níṣe làwọn èèyàn máa ní onítọ̀hún burú. Tẹ̀síwájú pé òun ò kà yẹn kún pé Saheed Òṣùpá burú nítorí ọmọ olúwàbí pọ́nbélé ni. Nígbà tó ń sọ̀rọ̀ nípa Wasiu Ayinde, ó ní ẹ̀gbọ́n mi ni Wasiu Ayinde tá a sì jọ jẹ́ ọmọ Ìjẹ̀bú kan náà. Musiliu Haruna Ìṣọ̀lá ní Wasiu Ayinde jẹ́ èèyàn dáadáa, bọ́n tẹ́yìn ò bá súnmọ́ onítọ̀hún lè máa rò pé èèyàn burúkú ni. Bẹ́ẹ̀ ló rọ àwọn èèyàn pé kí wọ́n yé fojú burúkú wo Wasiu Ayinde. Ó ní tẹ́ ẹ bá súnmọ́ dáadáa ẹ máa mọ̀ pé ó yàtọ̀ sí ohun tí àwọn èèyàn ń rò tàbí wí nípa rẹ̀. Ó ní níṣe ni òun rò pé Wasiu Ayinde máa ta òun dànù nígbà tí òun gbìyànjú láti súnmọ́. Ó ní ṣùgbọ́n dípò kó ṣe bẹ́ẹ̀, níṣe ló fún òun láàyè láti jókòó pẹ̀lú rẹ̀. Ó tẹ̀síwájú pé àtìgbà náà sì ni òun àti Wasiu Ayinde ti súnmọ́ ara wọn dáadáa. Nígbà tí olóòtú ètò yìí tún béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kò wá sí orogún òwò láàrin àwọn méjèèjì àti pé báwo ló ṣe ń ṣe àárín yẹn, àgbà olórin àpàlà yìí dáhùn pé kò sí ọ̀rọ̀ orogún kankan láàrin àwọn méjèèjì. Ó ní nípa torin Wasiu Ayinde jù mí lọ, nípa towó ó jù mí lọ, nípa ti gbogbo nǹkan ọ̀gá ló jẹ́ fún mi. Fún díẹ̀ yìí kò sí ìfigagbága kankan láàrin wa. Ẹni tí mo rí gẹ́gẹ́ bí ọ̀gá mi ni tí mo sì gbà fún dáadáa. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Musiliu Haruna Ìṣọ̀lá ṣe ṣe àlàyé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn olórin fújì wọ̀nyí. Bẹ́ẹ̀ ni kò ṣàì mẹ́nuba ipa tí àgbà olórin jùjú ilẹ̀ wa ni ọmọọba Sunday Adégẹyè tí gbogbo èèyàn mọ̀ sí King Sunny Adé kó nínú ìrìn àjò rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí eléyìí, Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá ní ẹni tí gbogbo ọpẹ́ mi lọ sọ́dọ̀ rẹ̀ tó pọ̀jù ní bàbá wa King Sunny Adé. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. Iṣẹ́ orin tí mò ń ṣe yìí, bàbá wa King Sunny Adé ló jẹ́ kó lọ sókè o. Ọjọ́ náà wọ́n ń ṣeré ní Àríyá Night Club. Nigerian Beauties ló fún wọn níṣẹ́ yẹn. Wọ́n á lọ bẹ̀ mo wá dúró sẹ́yìn ìtàgé. Yóò tí ì tó ẹni tó ń gorí ìtàgé níjọ́ náà lọ́hùn-ún. Bí Alhaji Ganiyu ẹ̀gbọ́n mi ṣe wọnú Àríyá lọ́jọ́ náà ni wọ́n wá rí mi. Wọ́n wá ní Musiliu kí lòun wá níbẹ̀ yẹn. Ó ní mo fẹ́ wo bàbá. Bó ṣe mú mi lọ́wọ́ dání níjọ́ yẹn nìyẹn. Wọ́n bá mú mi lọ sórí ìtàgé. Wọ́n kàn lọ sọ fún bàbá nìyẹn pé àbúrò mi tó ń kọrin nìyí. Bàbá wa ní mo dẹ̀ ń wò níbẹ̀ yẹn látàárọ̀ o. Ó yá máa bọ̀. Bàbá wa ní kí n jókòó sórí ìtàgé. Nígbà tó di bí aago 4 ìdájí, bàbá Sunny Adé wá gbé gbohùngbohùn fún mi pé kí n kọrin. Èmi náà wá kọrin níjọ́ náà. Owó sì níyì níjọ́ náà lọ́hùn. Gbogbo owó tá a pa níjọ́ náà dàbí 50,000 naira. Owó yẹn pọ̀. Bí ìgbà téèyàn bá pa mílíọ̀nù lọ́nà 50 náírà nísìnyí ni. 100 náírà lówó tó tóbi jù nígbà náà. Nígbà tí mo wá parí eré tí mo fẹ́ máa lọ, bàbá sá pè mí pé Musiliu jókòó. Ní má tí ì lé owó, kọ́kọ́ lé orúkọ.
tó o bá ti lé orúkọ ṣe ni owó máa wá ẹ wá o. Mi ò ní gbàgbé láyé bàbá wa Sunny Adé ló kọ́kọ́ sọ eléyìí fún mi. Báyìí ni àgbà olórin àpàlà yìí ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ láàrin òun àti King Sunny Adé, tó sì ní tí àgbà olórin jùjú yìí kò bá nífẹ̀ẹ́ òun kò ní sọ bẹ́ẹ̀ fóun. Tẹ̀síwájú pé Sunny Adé gba òun ní ìmọ̀ràn pé tí wọ́n bá fẹ́ pín owó kí òun gbé owó tí wọ́n bá pa sílẹ̀ káwọn ọmọọṣẹ́ òun pín. Ó ní kí òun sọ fún wọn pé kí wọ́n yọ tòun fún òun nínú owó tí àwọn pa yìí nítorí pé òun ni òun sì ń wá orúkọ àti pé kóun lè gòkè. Ó ní ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n bá fẹ́ pín owó yẹn tí wọ́n fẹ́ yọ tèmi lé mi lọ́wọ́, a máa rántí pé kí n lè débi tí mò ń lọ kí wọ́n lè mọ̀ mí ni mo fi ń ṣe eléyìí. Ẹ mọ̀ pé lára àwọn tí wọ́n pín owó yẹn ni wọ́n sì mí dé òkè tí mò ń lọ. Ẹ mọ̀ pé lónìí Musiliu Haruna Ìṣọ̀lá Organization ni mò ń jẹ́. Nígbà tí wọ́n sì mí yẹn ṣé orúkọ wọn wà níbẹ̀. Ohun tí King Sunny Adé sọ fún mi níjọ́ náà lọ́hùn nìyẹn. Ṣùgbọ́n ká ní pé mo ti lọ wá owó, iṣẹ́ tí wọ́n ṣe fún mi nígbà yẹn táyé fi mọ̀ mí wọn ò ní ṣe. Báyìí ni olórin àpàlà tó gbajúmọ̀ dáadáa yìí ṣe ṣàlàyé. Táwọn èèyàn sì ń gbóríyìn fún King Sunny Adé fún àmọ̀ràn àti àǹfààní tó fún Musiliu Haruna Ìṣọ̀lá tó jẹ́ ògo wẹrẹ nínú olórin nígbà náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń lu Musiliu Haruna Ìṣọ̀lá lọ́gọ ẹnu pé ó mú àmọ̀ràn àgbà tí wọ́n fún un lò. Ó ní ọ̀tọ̀ ní kán fúnyàn ní ìmọ̀ràn, ọ̀tọ̀ ní kó mú lò. Làwọn míì sì ń yìn pé ó ṣe ohun tí kò jẹ́ kí orúkọ bàbá rẹ̀ parun. Ó ga o, àwọn èèyàn ti tún fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin Tóyìn Abraham àti òṣèré ilẹ̀ wa yìí. Èyí lohun tó ṣẹlẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa táwọn èèyàn gba tiẹ̀ gidigidi ni Tóyìn Abraham Ajéyẹmí ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Táwọn èèyàn káàkiri gbogbo àgbáyé sì ń kí kú oríire tí wọ́n ń bá yọ̀ tí wọ́n ń bá dúpẹ́ pé ó tún lé ọdún kan sí i lókè èèpẹ̀. Ọkọ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí ló kọ́kọ́ kó tìlù tìfọn táwọn èèyàn máa ń pè ní pàràrán lọ́kàn aya wọn l'Ógbómọ̀ṣọ́ ikú nílé. Wọ́n sì gé àkàrà òyìnbó láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí yìí tí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ náà sì bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n rọ̀jò àdúrà lé lórí pé àṣeyí ṣàmọ́dún láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ ìgbà la máa ń sọ lórí ìkànnì pé àwọn èèyàn ló sábà máa ń dá ìjà sílẹ̀ láàrin àwọn gbajúmọ̀ ilẹ̀ wa. Èyí lohun tó tún fẹ́ ṣẹlẹ̀ láàrin Tóyìn Abraham àti ọ̀kan lára òṣèré ẹgbẹ́ rẹ̀ tó kí fún ti ọjọ́ ìbí rẹ̀ tí àwọn olólùfẹ́ Tóyìn sì ní ìkíni tó ṣe yìí òkun tó. Táwọn èèyàn sì ń sọ pé èyí tí àwọn alátìlẹyìn Tóyìn pàápàá máa ń dá sílẹ̀ nínú àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí náà kò kéré rárá. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tí kò nítumọ̀ ni wọ́n máa wáwọ́ mọ́ kiri tí wọ́n sì máa jàlè lórí. Ó sì máa ń wá padà di wàhálà ńlá tí apá àwọn kò lè ká mọ́. Òṣèrébìnrin ilẹ̀ wa Débì Sókóyà ló kí Tóyìn kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ pé mo tọrọ ìbùkún Ọlọ́run fún ọ nísinsìnyí àti títí ayé. Kí ààbò àti ìdarí Ọlọ́run kó wà nínú ilé rẹ àti oore ọ̀fẹ́ Ọlọ́run tí kò lópin pẹ̀lú. Yóò dára fún ìwọ àti gbogbo ohun tó bá jẹ́ tiẹ̀. Báyìí ni òṣèrébìnrin ilẹ̀ wa tó ti fìgbà kan súnmọ́ Tóyìn pẹ́kípẹ́kí bí iṣan ọrùn ń ṣe kọ ọ̀rọ̀ ìkíni kú oríire ọjọ́ ìbí rẹ̀. Tí Tóyìn náà sì dáhùn pé o ṣeun. Àfi bí àwọn olólùfẹ́ àti alátìlẹyìn Tóyìn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ pé ọtí Débì Sókóyà kọ láti fi kí Tóyìn yóò kún tó. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe kí Fúnkẹ́ Akíndélé nígbà tí ìyẹn ṣe ọjọ́ ìbí tiẹ̀. Tí Débì náà sì kọ ọ̀rọ̀ ránṣẹ́ sí i. Wọ́n ní kó rántí pé Tóyìn ló lò nínú fíìmù rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìjàkùmọ̀ láti kópa gẹ́gẹ́ bí ìgbà tó wà ní kékeré. Wọ́n ní kì í ṣerú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó kàn kọ ọ̀rọ̀ ìkíni yẹpẹrẹ bẹ́ẹ̀ sí. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí kò dúró re lára àwọn alátìlẹyìn Fúnkẹ́ Akíndélé àti àwọn míì tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀. Nítorí níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn alátìlẹyìn àwọn òṣèré ilẹ̀ wa yìí ló sábà máa ń dá wàhálà sílẹ̀ láàrin wọn, pàápàá jùlọ àwọn ti Tóyìn Abraham. Wọ́n ní kí ló burú nínú ọ̀rọ̀ ìkíni tí Débì Sókóyà kọ yìí. Ẹnìkan tiẹ̀ ní ó ṣeé ṣe kó jẹ́ pé ojú ló ń kan. ó kàn sáré ní kí òun kọ ọ̀rọ̀ ìkíni yìí kóhun tó gbàgbé. orí tí kò bá kí náà àwọn olólùfẹ́ Tóyìn náà ló tún máa rí wí. kí wọ́n máa ní níṣe ló ń ṣe ẹ̀tanú rẹ̀ bí kò ṣe kí. ẹlòmíì ní àfi kí wọ́n lọ wá bí Débì ṣe kí Fúnkẹ́ kí wọ́n wá gbẹsẹ̀gbẹ̀ bó ṣe kí Tóyìn nígbà tó ṣe pé wọn ò ní nǹkan ṣe àti pé ọ̀rọ̀ ayé wọn ò ká wọn lára. Wọ́n ní kí Tóyìn má jẹ́ kí ẹnikẹ́ni gbin èso ìkorò sí i lọ́kàn nítorí kò sí ohun tó burú nínú ohun tí òṣèré yìí kọ yìí. Yẹ ò bá gbàgbé bí ọmọ ni Débì jẹ́ sí Tóyìn tẹ́lẹ̀ tí wọ́n sì súnmọ́ra wọn pẹ́kípẹ́kí bí iṣan ọrùn. Kódà ìbáṣepọ̀ wọn dán mọ́rán débi pé òun ni Tóyìn lò gẹ́gẹ́ bí ìgbà kékeré rẹ̀ nínú fíìmù rẹ̀ Ìjàkùmọ̀. Ṣùgbọ́n lójijì ni wọn kò bá ara wọn ṣe mọ́ tí àwọn èèyàn sì ń gbé kiri pé àsìkò kan wà tí Fúnkẹ́ Akíndélé kọ àwọn ọ̀rọ̀ kan jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tí Débì sì fèsì sí i. Wọ́n ní bí Tóyìn ṣe rí èsì tí Débì kọ yìí ló yọ Débì kúrò lórí ìkànnì ayélujára tiẹ̀ nígbà náà. Táwọn èèyàn sì ń béèrè pé kí ló fa ìjà wọn gangan. Tí ẹnìkan sì jáde láti ṣàlàyé pé nítorí pé Débì kọ ọ̀rọ̀ sábẹ́ àtẹ̀jáde Fúnkẹ́ ni Tóyìn fi yọ kúrò lọ́dọ̀ rẹ̀. Wọ́n àhesọ lásán lélẹ́yìí nítorí kò sẹ́ni tó ti gbọ́rọ̀ látẹnu Tóyìn tàbí Débì fúnra rẹ̀. Ṣùgbọ́n ó jọ pé èyí ló fà á tí àwọn alátìlẹyìn Tóyìn fi tún bẹ̀rẹ̀ sí ní gbógun ti Débì pé ọ̀rọ̀ ìkíni tó kọ fún Tóyìn Abraham kò kún dáadáa tó. Gbọ́ àwọn èèyàn ti fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ pé àìníṣẹ́
ló ń da àwọn tó tún fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn òṣèré ilẹ̀ wa tó ti ń bá ara wọn ṣe pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà yìí láàmú. Òbésèré sọ̀rọ̀ lórí ìdí tí òun fi yan Yínká TNT láàrin ọ̀pọ̀ obìnrin gẹ́gẹ́ bí ìyàwó kejì, tí Yínká TNT náà sì ṣàlàyé ìdí tó fi gbà láti fi Òbésèré ṣe adé orí. Gbajúmọ̀ olórin fújì ilẹ̀ wa ní Alhaji Abbas Akande Òbésèré, tí àwọn èèyàn mọ̀ sí ọmọ rápálá ọba lásàkàsà, ti jáde láti sọ̀rọ̀ lórí ìdí tó fi yan ọmọbìnrin tó gbajúmọ̀ dáadáa nínú ká sọ̀rọ̀ ìbálòpọ̀ lórí ayélujára ó tún máa ń kọrin ìní Ọláyínká TNT láàyò. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ló máa ń rí, torí pé tí ẹ ò bá gbàgbé Òbésèré sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé òun kò ṣetán láti fẹ́ ìyàwó mìíràn lẹ́yìn èyí tó ti wà lọ́ọ̀dẹ̀ òun. Ẹ gbọ́ kí wá ní àgbà olórin fújì ìwárí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ báyìí. Ẹ gbọ́ àlàyé tí Yínká TNT ṣe. Ọmọbìnrin tó wà nílùú òyìnbó yìí ni lẹ́yìn ò bá tí kú yóò jẹran tó ju erin lọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ayé òun rí. Ní Ọlọ́run kò ní jẹ́ kí ọfà ìjákulẹ̀ ba ẹnikẹ́ni nínú wa. Ó sì ní kò wu òun kí òun rí ilé aládùn, ilé tó ti kún fún ayọ̀ àti ìdùnnú, òun wá lọ dàrú. Ó ní ìfẹ́ tó wà láàrin òun àti Òbésèré jẹ́ ìfẹ́ aláìṣẹ̀tàn tí ìfẹ́ tó gbóná gidigidi. Ṣàlàyé pé lóòótọ́ ni Òbésèré ti sọ ṣáájú pé òun kò ní fẹ́ ìyàwó mìíràn. Gbọ́n Òbésèré kì í ṣe Ọlọ́run ẹlẹ́dàá. Níṣẹ́ bí ibi tó bá wo ẹlẹ́dàá ló máa ń darí kádàrá ẹ̀dá sí. Yínká TNT tẹ̀síwájú pé tóun bá sọ fún àwọn èèyàn pé ìyàwó ilé Òbésèré ló ń gbawájú tó ń gbẹ̀yìn lórí ọ̀rọ̀ àti fẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó kejì sílé, wọn ò ní gba òun gbọ́. Ó ní tí òun bá fi fọ́nrán bí ìrẹ́pọ̀ ṣe wà láàrin òun àti ìyálé òun hàn, kí àwọn èèyàn máa lọ para wọn ni. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Òbésèré kò lè fẹ́ ìyàwó míì, never say never, nítorí bó ṣe wu Ọlọ́run ló ń ṣọlá. Èyí tó sọ eléyìí ni Yínká TNT tún bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà fún ìyálé rẹ̀ yìí. Ní ìyálé mi kò ní fojú sunkún ọmọ rẹ̀ kankan. Ó ní obìnrin alálùbáríkà téèyàn fi ń tọrọ ni ọmọbìnrin náà. Ó ní kódà ìyálé mi yóò jèrè ọkọ wa, yóò jèrè àwọn ọmọ rẹ̀, kò sì ní kúkú òjijì. Yínká TNT ní òun kọ́ àwọn ẹ̀kọ́ ńláńlá látara ìyálé òun yìí. Ó ní òun kò lọ sílé Òbésèré láti kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Bẹ́ẹ̀ ni òun ò lọ síbẹ̀ láti da àárín òun àti ìyàwó rẹ̀ rú. Ní ìdùnnú ni òun mú lọ sílé àgbà olórin fújì yìí. Sì ni ayọ̀ àti ìdùnnú tó ti wà nílé wọn tẹ́lẹ̀ kò ní kan. Ó ní ìmọ́lẹ̀ ńlá ni ìyálé òun jẹ́ nínú ayé Òbésèré. Sì jẹ́ pé bí òun ṣe ń lọ síbẹ̀ yìí, mọ́lẹ̀ tó gbòòrò ni òun tún máa túbọ̀ lọ tàn síbẹ̀. Inú gbogbo àwọn yóò sì máa dùn, tí àwọn yóò sì máa gbé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ ló ní kò sẹ́ni tó lè paná ìfẹ́ tó wà láàrin òun àti Òbésèré sí ohun tí àwọn èèyàn lè ṣe sí i, nítorí pé Ọlọ́run ti kọ́, ó sì ti kọ́ nìyẹn. Ẹ ló tún ní òun sì tún máa padà gbé fọ́nrán kan síta kí àwọn èèyàn lè rí bí òun àti ìyálé òun ṣe jọ ń kọ́mọ lùbọ́ pọ̀, àti bí ìyálé òun ṣe ń sọ àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànle àtìlẹ́yìn àti àdúrà fún un lóríṣiríṣi. Ní ìyálé òun yìí ti ṣe ìlérí láti jẹ́ igi lẹ́yìn ọgbà òun. Ẹ ní kò sí mímì kan tó lè mi òun. Ẹ̀gbọ́n lórí fújì náà sì ní ilé ẹni láti ń jẹ èkúté onídodo. Ó ní téèyàn bá ní eégún bàbá ẹni yóò jó, tó sì ní kò ní jó mọ́. Ó ní kò sí aláàgbà kan tó lè múni sí i. Ọwọ́ òun ló wà. Ó ní òun lòun sọ pé adégún, òun náà sì ló tún sọ pé adé ògún mọ́. Ní lóòótọ́ lòun sọ pé òun kò ní fẹ́ ìyàwó mìíràn, ṣùgbọ́n ní báyìí òun náà lòun tún sọ pé ó tẹ́ òun lọ́rùn láti fẹ́ Yínká TNT ṣaya. Kálukú lọ fi tiẹ̀ ṣe tiẹ̀. Ọ̀fọ̀ míì tún ti ṣẹ̀ lágbo òṣèré ilẹ̀ wa o, pẹ̀lú bí Ridwan ọmọ Ajílẹ̀yẹ tóun náà jẹ́ òṣèré orí ìtàgé ṣe dágbére fáyé. Òṣèré tíátà ilẹ̀ wa Ridwan Ọlámilékan Ajílẹ̀yẹ tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà òṣèré tíátà ìgbà náà Yẹ̀kínì Ajílẹ̀yẹ ti jáde láyé. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ́dàgbánù yìí jáde láti ojú òpó ayélujára Instagram Àfàdá Pakiro lọ́jọ́ Sátidé ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2025. Ṣùgbọ́n ohun tó fa ikú olóògbé náà ni a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí à ń kọ ìròyìn yìí. Àárọ̀ kùtù ọjọ́ Sátidé ni ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ikú Ridwan yìí wáyé lẹ́yìn tí àgbà òṣèré ilẹ̀ wa Péjú Ọmọbọ́láńlé pàdánù ọmọkùnrin kan ṣoṣo tó bí, tí Ibrahim Chatta náà sì kéde ikú ọmọkùnrin rẹ̀ tó nífẹ̀ẹ́ sí dáadáa, ṣùgbọ́n tí a padà gbọ́ pé kì í ṣe ọmọ bíbí inú rẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe wà lójú òpó ayélujára Àfàdá Pakiro lórí Instagram, wọ́n ṣe àpèjúwe ikú olóògbé náà gẹ́gẹ́ bí ohun tí ó bá mọ̀lẹ́bí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ lójijì. Àfàdá Pakiro ṣe àpèjúwe Ọlámilékan gẹ́gẹ́ bí ọmọ tó ní ọjọ́ ọ̀la tó dára lágbo òṣèré, ṣùgbọ́n tí ikú ti gé ẹ̀mí rẹ̀ kúrú báyìí tó sì ti mú un lọ lójijì. Bẹ́ẹ̀ ni alága ẹgbẹ́ òṣèré ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ṣe àpèjúwe ọmọ náà gẹ́gẹ́ bí ọmọdé tó ní ìwà ìrẹ̀lẹ̀, ó tilẹ̀ jẹ́ pé kò bá wọn ṣe ẹgbẹ́ òṣèré náà. Ọba Moruf Ọláyíwọlá tó jẹ́ alága ẹgbẹ́ TAMPAN ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ṣàdédé ni òun rí àwòrán ọmọ náà tí wọ́n gbé jáde pé ó ti kú, tí òun sì gbé fóònù láti kàn sí lórí fóònù, ṣùgbọ́n àbúrò rẹ̀ ló gbé, tó sì fìdí ìṣẹ̀lẹ̀ burúkú yìí múlẹ̀. Inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọmọ gidi ni, ṣùgbọ́n nítorí kò kí ń ṣe ọmọ ẹgbẹ́ wa, a kò mọ nǹkan púpọ̀ nípa rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn wa ló lọ síbi ètò ìsìnkú rẹ̀, ṣùgbọ́n mi ò lè lọ nítorí pé mo jẹ́ ọba. Àdúrà tá à ń gbà báyìí ni pé kí Ọlọ́run bá wa dákọ̀ ọ̀dọ́ dúró lágbo òṣèré wa, kí Ọlọ́run sì bá wa tẹ́ Ridwan Ajílẹ̀yẹ sáfẹ́fẹ́ rẹ̀.